Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká. Akínyẹn kú dédé àkókò gbogbo tẹ́tí láǹfààní láti máa wò wá. Nǹkan ò ní ṣe wá ọdọọdún bí àlàáfíà ara wò ní di fíàfíà. Lórí ọ̀rọ̀ Favour Agbo, ọmọ ogún ọdún tó jẹ́ nursing student, tá a mọ̀rọ̀ ẹ̀ wá láìpẹ́ yìí tó ṣekú para ẹ̀ nítorí pé ọkùnrin kan fipá gba ìbálẹ̀ ẹ̀. Ọmọ ogún ọdún tá a wí yìí tó pèrè ẹ̀ ní virgin, tọkùnrin kan ṣàdédé fipá bá a lò pọ̀. Ìbànújẹ́ ọkàn eléyìí tí ò jẹ́ kọ́mọ yìí gbádùn lórí pé òun pàdánù ìbálẹ̀ òun sọ́dọ̀ ẹni tó fipá bóun lò pọ̀ tí kìí ṣe pé àwọn fẹ́ra àwọn. Ó jẹ́ kọ́mọ yìí gbẹ̀mí ara ẹ̀ tí fọ́nrán yẹn tàn kálẹ̀ láìpẹ́ yìí. Máa má láyé díẹ̀ wá nípa ẹ̀, máa fi fọ́nrán yìí wọ̀n wá lẹ́yìn tí Favour Agbo tó gbẹ̀mí ara ẹ̀. Tọ́pọ̀lọpọ̀ àwọn aráàlú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè pé àwọn ń pè fún ìdájọ́ òdodo lórí ọmọbìnrin ọmọ ogún ọdún yìí, Favour Agbo. Eléyìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní #justice for Favour wípé lóòótọ́ àti lódodo àwọn gbọ́dọ̀ rí òkododo rí ọ̀rọ̀ yìí, àwọn gbọ́dọ̀ mọbi tọ́rọ̀ yìí fojú sọ. Ẹni tó fipá bá a lò pọ̀, kí ló máa gbẹ̀yìn ẹ̀? Ìjó lẹ́bi àbí kò lẹ́bi? Kí ni ìdájọ́ sọ? Kí lòfin orílẹ̀-èdè Nàìjíríà sọ nípa arú ẹ̀? Ọmọ tó gbẹ̀mí ara ẹ̀, Favour Agbo. Lóṣù tó kọjá iná la gbọ́rọ̀ yìí kan nípa ọmọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Favour Agbo. Èèyàn ọmọbìnrin tẹ̀ ń wo àwòrán ẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. Ọmọbìnrin yìí jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ kan tó jẹ́ pé ó ń kọ́ nípa àwọn olùtọ́jú aláìsàn, nursing ló ń kọ́. Bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, méjì làwọn ọmọ yìí tó jẹ́ ìbejì lọ́wọ́ bàbá àtìyá wọn. Ọmọ yìí jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Delta, ṣùgbọ́n Port Harcourt iná ló ti ń kàwé. Gẹ́gẹ́ bíi pé àwọn òbí òun ò lówó lọ́wọ́ tó, gẹ́gẹ́ bíi pé kò sí ìgbìyànjú púpọ̀, ìlọmọ yìí ń ronú pé ọ̀nà wo lòun gbà láti lè ran àwọn òbí òun lọ́wọ́. Ó lóun wò wípé òun láwọn ẹ̀bùn kan tóun náà lè fi di ìlú mọ̀ọ́ká lórí ẹ̀rọ ayélujára, wípé nípasẹ̀ ìlú mọ̀ọ́ká lórí ẹ̀rọ ayélujára yìí òun lè máa rí tọ́rọ́ kọ́bọ̀ láti pé kó òun fi help àwọn fámílì òun. Kókó ohun tó jẹ́ èròǹgbà ọmọ yìí nìyẹn o, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ àti ohun tóun náà fúnra rẹ̀ tó fẹnu ara ẹ̀ sọ nínú fọ́nrán eléyìí tó ṣe kẹ́yìn. Bẹ́ẹ̀ èèyàn bá jorí ahun tó bá wo fọ́nrán tọ́mọ yìí ṣe kẹ́yìn, níbi tó ti ń sọ̀rọ̀ wípé lẹ́yìn tẹ́ bá rí fọ́nrán yìí tán o, òun fẹ́ gbẹ̀mí ara òun ni. Abiyamo kú ọ̀rọ̀ ọmọ, gbogbo ojú tó ń wò mí àní pàdánù ọmọ wa. Kéèyàn ó ti gbìyànjú kó ti rán ọmọ lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó ti rán ọmọ lọ ilé ẹ̀kọ́ girama, ó rán ọmọ lọ ilé ẹ̀kọ́ fásitì, ó wá kò sáàtà kírú ọmọ bẹ́ẹ̀ ó jáde ilé ẹ̀kọ́. Èló wá di pé ọmọ bẹ́ẹ̀ fò ṣánlẹ̀ ó kú. Yóò jẹ́ bànújẹ́ púpọ̀ fún òbí àtàwọn mọ̀lẹ́bí irú ẹni bẹ́ẹ̀. Gbogbo àwọn mọ̀lẹ́bí Favour, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, ẹni tó jẹ́ ìbejì rẹ̀, à ń gbà á ládùúrà Ọlọ́run á rọ̀ yín lójú, ní rírú ìbànújẹ́ bẹ́ẹ̀ mọ́ nínú ìdílé yín. Favour Agbo lórí èròǹgbà kó fẹ́ darapọ̀ mọ́ àwọn content creator, àwọn tó ń gbé nǹkan sórí ẹ̀rọ ayélujára lórí Facebook, YouTube, TikTok àtàwọn orí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀, láti pé káwọn náà ó dẹni tí ó máa mówó wọlé. Ọmọ yìí fẹ́ darapọ̀ mọ́rú wọn. Èròǹgbà èrè bó tilẹ̀ jẹ́ pé ṣáájú àsìkò yìí ọmọ yìí náà ti ń gbìyànjú aláwọn fọ́nrán kan eléyìí tó ti ṣe sẹ́yìn níbi tó ti ń dáhùn sí ìbéèrè lọ́wọ́ àwọn interview, àwọn tí wọ́n máa ń ṣe interview fún yàn, tí wọ́n béèrè ọ̀rọ̀ bó bá dàgbà kí ló fẹ́ dì kíní kan. Kódà nínú fọ́nrán yìí ọmọ yìí ń fìdí ẹ̀ múlẹ̀ nígbà tí fọ́nrán kan tó ti ṣe sẹ́yìn tí wọ́n gbé jáde wá, níbi tẹ́ni tó ń ṣe béèrè tó fi ń béèrè lọ́wọ́ ẹ̀ pé yóò ti tó ọkùnrin mélòó tó ti ní báyìí tó ti súnmọ́ o. Ó lóun ò súnmọ́kùnrin kankan. Léyìí tó jẹ́ fọ́nrán yìí fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ọmọ yìí virgin lọmọ yìí, kò tí ì súnmọ́kùnrin. Nínú èròǹgbà pé òun fẹ́ di ẹni tí ó máa rí lórí ẹ̀rọ ayélujára, èyí ló jẹ́ kó rẹ́ nìkan eléyìí tí wọ́n ń pè ní Odogwu of Asaba. Odogwu Asaba yìí ní ìpínlẹ̀ Delta lòun náà ń gbé. Ó gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára lórí Facebook, a máa ṣe oríṣiríṣi content táwọn èèyàn sì ń rí. Ọmọ yìí ló ronú pé bẹ́ẹ̀ èèyàn bá tiẹ̀ fẹ́ ṣerú àwọn nǹkan báyìí o, ó yẹ kóun lẹ́nìkan gẹ́gẹ́ bí àwòkọ́ṣe, ó yẹ kóun lẹ́nìkan tó lè tó òun sọ́nà. Ńlọmọ yìí ló bá wo orí Facebook, ló lóun ti mẹ́sẹ̀jì ọkùnrin yìí
ìpè màkújọ́ mẹ́ta báwo ni o lágbájá báyìí lórúkọ òun máa ń gbádùn àwọn content tẹ́ máa ń ṣe ó sì wọ̀n òun kẹ́ ẹ kó òun lọ́nà tóun lè máa fi gbà pọ́wó lórí àwọn ìlànà yìí ni ẹni tó ń pè ní odógó àsàbà ló bá invite ọmọ yìí ìpè kọ́ ọmọ 20 years tí wọ́n ń pè ní favour yìí kó wá bá òun ní àsàbà ọmọ yìí gbéra láti Port Harcourt ó lọ sásàbà láti lọ pàdé ẹ̀ onígbà tóun ó pàdé òun kọ́ dé ọ́fíìsì ẹ̀ kan iná ló wá pé kóun ó máa bọ̀ ní hòtẹ́ẹ̀lì ló móhun lọ làwọn ti jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kíní báwo ló ti fẹ́ máa rówó kí ló fẹ́ kọ́ nǹkan ọ̀kan làwọn jọ ń sọ iná ló di pé ọmọ yìí ó ní ó bẹ̀rẹ̀ sí ní nawọ́ sóhun ó ń fọwọ́ pa òun lára bí ọ̀nà tí ò tọ́ lòun pé òun ò máa ṣe kíní yìí rì ó ní rárá ò ṣe kíní rí ò ṣe gbá orí báwo ni ó ṣe ṣe ọ̀rọ̀ yìí ni ọjọ́ ń sọ èmi tí ń tòótọ́ ọkùnrin tó ń pè ní odógó àsàbà ó fipá bọ́mọ yìí lò pọ̀ léyìí tó jàbálẹ̀ ẹ̀ ọmọ yìí lọlé pẹ̀lú ìbànújẹ́ onírúurú àwọn àtẹ̀jáde kan ló wá jáde lẹ́yìn ẹ̀ níbi tó ṣàfihàn tọmọ yìí sọ pé ìbànújẹ́ ọkọ lòún wà o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fipá bọ́ òun lò pọ̀ òun tún wá ń lọ tán ẹ wá fóun ní 10,000 naira kóun máa lọ òun wá délé òun wá pè yín ẹ wá gbé kọ́ọ̀lù mọ́ ẹ wá ṣe ìyẹn wà nínú conversation chatting àwọn méjèèjì àfi chatting yẹn náà síta tẹ́ máa láǹfààní láti wò tó bá tó àkókò nínú conversation yẹn ló ń ṣàfihàn ibi tọ́mọ ìfúnra rẹ̀ tó ti made mention àwọn kankan wípé Àbújá tóun fẹ́ lọ ká lòun lọ Àbújá ẹni tóun fẹ́ lọ bá bíi 50,000 naira ló máa fóun ẹ̀ tó wá fipá bóun lò pọ̀ ẹ̀ wá fóun ní 10,000 naira bẹ́ẹ̀ ni odógó àsàbà yìí ló ń reply ọmọ yìí nínú mẹ́sẹ̀gì yẹn pé ẹ̀hún tó ṣẹlẹ̀ ni pé òun ò sọ pé òun ò ní fún òun sì máa fún ẹ sí òun ní kó mélèé dání fídíò tá a máa rí lẹ́yìn gbogbo conversation yìí níbi tọ́mọ yìí ti ṣe fídíò níbi tó ti bẹ̀rẹ̀ sí ní wa ẹkún mu tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tìbànújẹ́ ọkàn lórí pé òun fẹ́ sọ̀rọ̀ ó lè jẹ́ fọ́nrán tóun máa ṣe yìí iná lòun máa ṣe gbẹ̀yìn ó ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ bóun ṣe pàdé odógó àsàbà bó ṣe fipá bóun lò pọ̀ bó sì ṣe ń sọ nínú ọ̀rọ̀ yẹn pé òun fẹ́ káwọn èèyàn ó jà fóun lẹ́yìn tóun bá kú tán nígbẹ̀yìngbẹ́yìn ọmọ tẹ̀ ń wo fọ́tò ẹ̀ yìí ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tọmọ yìí wá ti gbẹ̀mí mì tán èló di pé onírúurú ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ní jẹyọ àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ lẹ́yìn ikú Àgbọ̀ ìyẹn ọmọ ọdún 20 eléyìí tó jẹ́ nursing student tó lọ bá odógó àsàbà lórí pé ẹ fẹ́ kọ́ ọ lọ́nà tó fi máa monetize tó fi máa wówó lórí ẹ̀rọ ayélujára nípasẹ̀ àwọn content tó ń ṣe lẹ́yìn tọmọ yìí kú ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn activists ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ síta tí wọ́n ní àwọn gbọ́dọ̀ jàfẹ́tọ̀ ọmọ yìí o báwọn yẹn ṣe ń kanra pé àwọn gbọ́dọ̀ jàfẹ́tọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ làwọn míì ń dá ọmọ yìí lẹ́bi bẹ́ẹ̀ làwọn míì ń dá àwọn obìnrin lẹ́bi bẹ́ẹ̀ làwọn míì ń dá àwọn òbí tí wọn ò lè bá ọmọ wọn tí wọn ò lè tọ́ wọn sọ́nà tí wọ́n dá wọn lẹ́bi pé kí lòun náà wá lọ ó gbogbo orí social media tán kò róbìnrin eléyìí tóun lè sọ pé ẹni tó tí ìrírí ló gbéra láti Port Harcourt ló lọ bá a lásàbà ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ yìí fúnra rẹ̀ kó tó di pé odòlóògbé ọ̀rọ̀ tọmọ yìí sọ kẹ́yìn rèé ẹjá farabalẹ̀ wò ó. Everyone here, my name is Favour from Warri. This will be the last video of me, the whole world. Last video of me, the whole world will be seeing. By the time you will be seeing this video, I'm already dead. And because of my death, is Odogwu Asaba. He stayed in Abandon Road, BTS Road. Which is by Hilton Hotel. I think that's the name of the Hilton Hotel. He has a boutique in the hotel. We think he's inside the reception of that hotel. Once you get to Military Junction, when you get to Military Junction in Asaba, like Military Junction, you see the hotel. It's the first hotel by the road by Military Junction, by your left. He's a big content creator. He has a sales girl called Obozono and Shioma. This video is dedicated to him. As at last 2 weeks Friday, I can't remember the actual date, but last 2 weeks Friday. Today date is 14. I'm making this video on the 14th. So last 2 weeks Friday from on the 14th. This was when this event happened.
First of all, I met him online on Monday, which is on Monday before Friday. And I told him that I'm going through some problems and I need money to sort out the family problem. That I was married. And I told him that I know of a man. He had helped me a lot when I was in Asaba. But the man is not staying in Asaba. The man is staying in Abuja. But he wants to stick with me. But I can't go. And I texted him that I need his advice. And I texted him for that advice. So I will know if he will be able to give me any ideas, like advice or any ideas of how to make money. Or just advice. I just needed someone to talk to because I don't have a friend. I don't have any friend. I told him, he said I should not go. Even without me telling him. Yet I would have not still go to that Abuja. Because I've not been to Abuja once before. Secondly, I know I'm a virgin. That was what I told him. And I would have still not do it. I just told him to just let the burden out of me. He said I should not go. That I should come to meet him in Asaba on Friday. When he told me to come and meet him on Friday, he said I should come and meet him on Friday. He's going to help me. He did not tell me that let me come, that let him sleep with me. He's going to give me the amount of money I want. No. He just told me, come to us. Can you come to us on Friday? I will help you. My phone was on disappear mode, so I don't have screenshots of those messages anymore. But I'm sure it will be on his phone. Since my phone is on 24-hour disappear, my own chat will not appear in his side, but his own will appear. And his own is more evidence because the chat will be there when he told me to come, that he wants to help me. And he did not engage in any conversation with me with sex. That will not say, okay, I'm going there. I know he wants to sleep with me with the money. No, there was no conversation of such. So we planned on Friday. I went to the park. He said I should get to the park and call him. I went there, he called me on video call to be sure I'm in the park. He sent me the transport fare to pay because I told him I don't have a dime. I went there. My parents are not away. My family members are away. I told my sister, my twin sister, I'm going to Asaba. And I sent her the phone number and the man in case anything happened to me. But I didn't tell her what I was going there for because me, I don't know. I got there. I went to his shop. From there, he said he wants to go to the car wash. Went to the car wash. Then he went to the hotel. In my mind, what is he doing in the hotel? I was like, okay, maybe that's where he normally stays. So even before we entered, they told him that this is where he normally lodges. Stay most. Ebe gbọ́rọ̀ lẹ́nu ọmọ yìí. Bẹ́ẹ̀ ọba jórí ahun irú ẹni bẹ́ẹ̀ omi ò bọ́ lójú ẹ̀. Pẹ̀lú gbogbo àlàyé tọ́mọ yìí ṣe. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí bọ́rọ̀ yìí ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ́ sórí ẹ̀rọ ayélujára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ọmọ yìí o kò yẹ kọ́rọ̀ yìí ó kọ̀ lọ lásán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ àwọn kan ṣe ń ṣàtìlẹ́yìn fún ọmọ yìí bẹ́ẹ̀ làwọn kan takò. Àwọn kan pé ọmọ yìí o kí ló mú òun náà láti kúrò nílùú ibi tó wà torí pé ó fẹ́ kọ́ nípa nǹkankan ẹni tí ò tí ì mọ̀ rí tó sì gbọ́dọ̀ ẹ̀ lọ tó jọkùnrin. Ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń takò pé irú ìmúra tó ń mú irú àwọn ìwà kan tó ń wù táwọn míì sì pé ẹ̀ lè jọ́ọ̀jì ọmọbìnrin pẹ̀lú irú ìmúra tó ń mú. Ṣùgbọ́n nígbẹ̀yìn adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta wọ́n gbé kọ̀ kalẹ̀ pẹ̀lú arákùnrin kan eléyìí tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó jẹ́ pé ní gbogbo ìgbà ló ń ṣàtìlẹ́yìn fún ìlànà gbogbo bí ìgbésẹ̀ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí ẹni tó ń pè ní Gbo Israel yìí ní kò síbi tí wọ́n fẹ́ fa ọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ ọmọ Favour Agbo yìí òun yóò dúró lórí ẹ̀ torí pé ìjìyà òdodo ó gbọ́dọ̀ wáyé lórí ọkùnrin tí wọ́n ń pè ní odógún àsàbà. Wọ́n ní kárí pé ọkùnrin tó jẹ́ odógún àsàbà yìí kò fipá bá ọmọ yìí lò pọ̀ ọmọ yìí ìbá má ti gbẹ̀mí ara ẹ̀. Àkọ́kọ́ ẹ̀sùn ìní pé ẹ̀sùn ìfipábánilòpọ̀ ó níjìyà lábẹ́ òfin ẹni tó fipá bá èèyàn lò pọ̀ òun láti rí yìí ẹni tó fipá bá lò pọ̀ ló ṣe fídíò tó fìdí ẹ̀ múlẹ̀ pọ̀ fipá bá òun lò pọ̀ kó òun tó gbẹ̀mí ara òun ni. Lẹ́yìn tí wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ó fipá bá èèyàn lò pọ̀ yìí irú ìjìyà wo ló yẹ kó wà fún un. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta wọ́n kóra wọn jọ tòun ti agbẹjọ́rò iléeṣẹ́ ọlọ́pàá yìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ṣíṣàyẹ̀wò fún òkú láti mọ irú ikú tó pa á. Wọ́n máa ní wọ́n ṣe autopsy fún òkú irú ìgbésẹ̀ yìí iná ni wọ́n ṣe gbé báyìí ń ló tún hú ọ̀rọ̀ nípa ikú ọmọ tí wọ́n pè ní Favour Agbo ní ó wú jáde lọ́jọ́ 28 oṣù keje 28th of July
iná ni àwọn onímọ̀ láti ṣe àyẹ̀wò fún òkú láti mọ irú ikú tó pa yìí iná ni wọ́n gbéra wọn dìde tí agbẹjọ́rò ọ̀gbẹ́ni tí wọ́n fẹ̀sùn kàn Odogwu Asaba agbẹjọ́rò ẹ̀ wà ń bẹ̀ àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin yìí àwọn náà wà ń bẹ̀ àní gbàgbé pé wọ́n ti mú ọmọ yìí wọ́n ti sin òkú ẹ̀ tẹ́lẹ̀ ìṣe ni wọ́n wá lọ wú òkú yìí jáde láti ṣe àyẹ̀wò tí wọ́n fẹ́ ṣe irú ikú olópa ọmọ yìí bóyá ó gbé nǹkan jẹ ní irú nǹkan kan wo lóòótọ́ àti lódodo ọmọ yìí ti sọ nínú fọ́nrán ta àwùtọ́ yìí pé òun máa gbẹ̀mí ara òun ni bóyá ó lọ gbé oògùn apẹ̀fọ́n oògùn apakòkòrò yìí bóyá òun ló lọ gbégi àbí nǹkan míì ló fi gbẹ̀mí ara ẹ̀ nínú àyẹ̀wò eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí iná la máa ti fìdí ẹ̀ múlẹ̀ léyìí tó já sí pé ní déédéé tí àyẹ̀wò yìí tó bá ti ń sọ èsì náà la máa mú wá sétí ìgbọ́yìn la máa mú wá sójú ìwòran yín ibi tọ́rọ̀ bá dé ètò ṣe ní kàyéfì ni pé níbi tí wọ́n ti lọ wú òkú ọmọbìnrin yìí ọmọ tá à ń pè ní Favour Agbo níbi tí wọ́n ti lọ wú òkú ẹ̀ táwọn mọ̀lẹ́bí ẹ̀ ń sunkún tí wọ́n ń ṣe tí wọ́n fẹ́ ṣe ètò àyẹ̀wò láti mọ irú ikú tó pa ibẹ̀ lẹni tó jẹ́ àbúrò ẹ̀ ẹni tó jẹ́ ìbejì ẹ̀ tó pè ní twin sister ẹ̀ iná ló ti wá síbẹ̀ tóun náà bẹ̀rẹ̀ sí ní barajẹ́ ǹjẹ́ kí ló wà lọ́wọ́ ẹ̀ nígbà tó fi máa wọ́wọ́ ẹni tó jẹ́ àbúrò kìnìún tí wọ́n bá á yà yín lẹ́nu pé búrẹ́dì àti sandini ẹni wọ́n bá lọ́wọ́ ẹni tó jẹ́ twin sister ọmọ Favour Agbo tó dolóògbé yìí wọ́n fẹ́ wòkú wọ́n fẹ́ ṣe àyẹ̀wò fún ni kí ni wọ́n ń gbé búrẹ́dì tòun ti sandini kí ló wá gbé ṣe níbi tí wọ́n ti fẹ́ wòkú ó lóun máa ń lálàá òun máa ń wá rí kejì òun lójú oorun a sọ pé ebi ń pa òun ló wá ń gbé búrẹ́dì bọ̀ tòun ti sandini ló fẹ́ wá fún òkú eléyìí tí wọ́n wú jáde èyí tún bẹ̀rẹ̀ sí ní forírúurú àwọn awuyewuye míì pé a ti ṣe gbárù èyí sí olálàá òun ròkú kejì rẹ tó pé bí ń pò òun ìgbà tí wọ́n wá ń bọ̀ níbi tí wọ́n ti fẹ́ sin ló bá mú búrẹ́dì àti sandini ló bá rà á dání bọ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́yẹ̀ mú kìtìkìtì níbi tí wọ́n ti fẹ́ ṣe autopsy yìí láti fìdí ẹ̀ múlẹ̀ ta lẹni tó ṣekú pa ọmọ yìí ọ̀nà wo ló fi gbàgbẹ̀mí ara ẹ̀ bó bá jẹ́ òun ló gbẹ̀mí ara ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ nínú fọ́nrán táwọn èèyàn rí ohun tó bá jẹ́ kàyéfì ń bẹ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìní wọn ò ṣàtìlẹ́yìn fọ́mọ yìí táwọn kan sọ pé tó bá jẹ́ pọ́kùnrin iná nírú ẹ̀ ṣẹlẹ̀ sí gbogbo orú tó ṣẹlẹ̀ yìí kọ́ ni wọ́n máa sọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ló máa ń ṣàtìlẹ́yìn fóbìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà wípé tá a ti ní wà sentimental wípé a fẹ́ ṣègbè lẹ́yìn ẹnìkan nítorí pé jẹ́ ẹni tó belong sí ọ̀dọ̀ tiwa ni rárá ọ̀pọ̀lọpọ̀ ló ń dé ọmọ yìí lẹ́bi wípé nígbà tó mọ̀ wípé ẹnì kò tí ì fọ́ bẹ́ẹ̀ rí tó mọ̀ pé ó ṣì wà lódìdí ó jẹ́ virgin kí ló wọnú òtẹ́ẹ̀lì lọ bọ́kùnrin eléyìí tí wà tiẹ̀ tó jẹ́ pé tí ìjọ ríra yín rí lórí ipò sọ fún pé ó dì sọ kó tó di pé ó lọ bá ọkùnrin yìí lọkùnrin yìí ti ṣàlàyé nínú ọ̀rọ̀ tẹ́jọ́ sọ wípé tó o bá dé òun dẹ̀ láìkí ẹ o òun dẹ̀ máa fọwọ́ kàn ẹ́ o ẹ̀gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ yìí ń jẹ́ ó ń sọ ó ń jẹ́ kó yé Odogwu Asaba wípé òun kẹ̀ vẹ́jìmà lòun ìgbà tó dé Odogwu Asaba yìí tó jẹ́ content creator ó nawọ́ sí i wípé òun fẹ́ bá a láṣepọ̀ ó sọ náà lóòótọ́ o ṣùgbọ́n yẹn ó mú tójú ẹ̀ kúrò ńbẹ̀ kó tó di pé wọ́n ṣe rọ́wọ́ tó Odogwu Asaba ni ló jẹ́ pé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tóun àtọmọ yìí tí wọ́n jọ ń ṣe nínú conversation wọn ni ló ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ ṣé dandan ni ṣóun fi tipátipá mú ẹ wá ni nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ní kó ṣẹlẹ̀ òun sọ pé òun ò tí ì náwó ṣùgbọ́n ẹni tíjẹ́ ò tí ì dé bá ní pẹ̀rẹ̀ lọ́kùnrin tẹ̀bárẹ̀ nìkan tí ń fọnù fọ́rọ̀ máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí ni máa ṣe ṣe ọ̀rọ̀ yìí ò tí ì ṣẹlẹ̀ sí ni tó bá dé bá òun gan yóò káwọ́ lẹ́rán báyìí tí ó máa wò pé kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n á máa bí pé ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́kọ́ wa pé ká ṣe báyìí kò ní mọ̀ mọ́ arákùnrin tí wọ́n ń pè ní Odogwu Asaba nígbà táwọn kọ̀ tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n mú ń ṣe ló sunkún bọ̀yọ̀ fúnra rẹ̀ ló jẹ́wọ́ lóòótọ́ àti lódodo pé òun gbà pé òun ṣàṣìṣe fọ́tò ẹni tó jẹ́ Odogwu Asaba òun lẹ̀ ń wò yìí ó lóun gbà òun ṣàṣìṣe lóòótọ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dáríjì òun ṣetán láti fèsì consequence tó bá yọ lẹ́yìn ẹ̀ wípé nítorí pé òun lọ fipá bọ́mọ yìí lò pọ̀ ọmọbìnrin Favour Agbo ó ti gbẹ̀mí ara ẹ̀ ó ti lọ́ntì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wá ń jẹyọ ká lè mú yín lọ sóko rántí pé àti ìgbàgbé nípa ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Favour Agbo yìí
iná ló jẹ́ ká máa jẹ́ kẹ́ ẹ mọ pele tó dé lásìkò yìí o. Wọ́n ti wú òkú Favour Agbo, wọ́n ti ṣe autopsy fún, wọ́n ti ṣèwádìí irú nǹkan tó gbé jẹgọ tó pa á, bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn tọ́mọ yìí ń pọ̀ kàkà kú wọ́n gbé e káàkiri láti pé kí wọ́n dẹ̀mí ẹ̀ là, ṣùgbọ́n nígbẹ̀yìn ẹ̀mí ẹ̀ padà bọ́ sí i. La ṣe ń pè wá ṣàkíyèsí àwọn òbí, àwọn alágbàtọ́, àwọn ọmọbìnrin, àwọn ọmọkùnrin, ó láwọn ìlànà àmójútó a gbọ́dọ̀ mójútó ra wa. Nítorí ọ̀rọ̀ ìníkọ́ irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, a gbọ́dọ̀ lẹ́ni méjì mẹ́ta eléyìí tá a gbọ́dọ̀ máa fọ̀rọ̀ lọ, bí irú ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní Benue náà nípa ọmọbìnrin kan tí wọ́n fi ipá bá lò pọ̀. Ibi tọ́rọ̀ bá dé lórí a sì máa mú wá, ṣùgbọ́n èyí tó ń ṣẹlẹ̀ lórí ti Favour Agbo yìí, ọmọ yìí ti dòkú ọ̀run báyìí ní ìsinyìí. Ẹ̀yin náà ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ tẹkuntẹkun nínú fídíò tó ṣe. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé ohun tó mú tọmọ yìí tó ti gbẹ̀mí ara ẹ̀, ìdájọ́ ti lọ. Ká lọ́mọ yìí fúnra rẹ̀ ó sì wà láyé ní onírúurú àwọn ẹ̀ṣẹ̀, onírúurú àwọn ẹ̀sùn ìyẹn máa kà sí ọkùnrin tí wọ́n pè ní odógún àṣàbà yìí. Àwọn ọkùnrin náà bọ́mọ bá ti kó má jẹ́ ọmọ tó kéré sí wa, bóbìnrin bá ti ń sọ fún yín pé náà òun ò ṣe yọ̀ǹda ẹ̀ nítorí irú èyí ni bó ṣe lè kórí lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà yóò ní ẹ̀ṣẹ̀ eléyìí tí wọ́n kà sí ọmọkùnrin tó jẹ́ odógún àṣàbà tí wọ́n kà sí lọ́rùn. Ẹni tó bá kú ni tiẹ̀ gbé. Àwọn kan pé nígbà tó fipá bá a lò pọ̀ ṣe bóun ló wá lọ fúnra rẹ̀, ṣe bóun ló ṣe kinní kan, òun tó ń sọ̀rọ̀ owó pé òun fẹ́ gba tó bá jẹ́bì kan lòun lọ 50,000 naira lòun ò bá gbà. Wípé nígbà tó gbẹ̀mí ara ẹ̀ nísìnyí tẹni tó kú ló gbé. Ká ló sì wà nílé ayé ni yóò sì máa ṣayé ẹ̀ lọ. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò lè gbé gbogbo rúùtì júbẹ̀ kò lè gbé sára. Báwọn kan ṣe lọ́kàn tí wọ́n lè gbé sára pé life goes on, bẹ́ẹ̀ làwọn míì ló máa jẹ́ bànújẹ́ ọkàn fún wọn. Lórí fọ́nrán eléyìí tọmọ yìí ṣe nígbà kan níbi tí wọ́n ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, irú nǹkan tó fẹ́ràn, báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́, irú àwọn nǹkan tó fẹ́. Àwọn bílẹ̀ pẹ̀lú bó ṣe rí iye boyfriend ń kọ́ lóhun òní, kí ló dé? Ó ní òun nítorí pé òun sì wà ní virgin. Ọmọ tó lè máa sọrú ẹ̀ níta gbangba tó wá di pé ìwọ fi ọgbọ́n olùmọ̀kọ́rọ́ yìí ó fẹ́ kọ́ ní bí wọ́n ṣe máa make owó online, ó wá ṣe bẹ́ẹ̀ ó invite ẹ̀. Ọmọ yìí ń jẹ́ kó máa yára pé àṣàbà ńlòun ti lọ bá ẹni tó jẹ́ odógún àṣàbà yìí. Ó tilẹ̀ jẹ́ pé ọmọ yìí náà pọ̀lọpọ̀ iná ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ pé ọmọ yìí ìwà tí wọ́n náà wù ó kù díẹ̀ káàtó fún, kó tó di pé ó gbé ẹ lọ sí hòtẹ́ẹ̀lì. Ó ní ọmọ Warri lòun ní Delta State náà ń bẹ̀. Òun jẹ́ ọmọ Warri ṣùgbọ́n ilé ìwé òun o Port Harcourt ni kó tó di pé òun rìnrìn àjò wọ mọ́tò ó lọ sí àṣàbà láti lọ bá odógún àṣàbà eléyìí tó jẹ́ pé ó kàn ṣe kọ́ńtẹ́ǹtì lórí ẹ̀rọ ayélujára. Ọmọ yìí wá ń sọ pé pẹ̀lú ìbànújẹ́ ọkàn yìí o èló jẹ́ kó òun ó gbẹ̀mí ara òun. Bóun sì ṣe gbẹ̀mí ara òun yìí ó ń jẹ́ ẹ̀kọ́ fáwọn obìnrin míì tó ń bọ̀ lẹ́yìn. Lọ́ọ́lọ́ odógún àṣàbà ń bẹ lákàtà àwọn elétò ààbò tí agbẹjọ́rò ẹ̀ tẹ̀ láwọn tó lọ ṣe autopsy wọ́n ti wókú ọmọ yìí síta. Nígbẹ̀yìn àmọ́ ohun tó ṣekú fà á, irú oògùn wo lọ́mọ yìí gbé jẹ kó tó di pé ẹ̀mí ẹ̀ bọ́, irú nǹkan wo ló fi gbẹ̀mí ara ẹ̀. Ṣùgbọ́n nítòótọ́ fọ́nrán jáde tọmọ yìí sọ̀rọ̀ nínú ìtẹ́ ìwòtán tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé òun fúnra ara òun fẹ́ gbẹ̀mí ara òun ni. Àbí ṣé orí bíbẹ́ ṣòun lògùn orí fífọ́? Ṣé káwọn sọ pé orí ń fọ́ ni nísìnyí òkè èèyàn dẹ̀ bẹ́ orí náà dànù, iná lò tó ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò lè gbé sára. Àwọn òbí ẹ má jẹ́ ká jìnnà sáwọn ọmọ wa obìnrin, ẹ jẹ́ ká máa engage wọn, ká máa bá wọn sọ̀rọ̀. Báwo ló ṣe lè ṣe é? Báwo ni ìgbésẹ̀ tó ń gbé? Talent tó fẹ́ lọ bá? Tó bá jẹ́ pé nígbà tó fẹ́ lọ sírú àṣàbà yìí tó bá jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kan àbábúrò ẹ̀ kan iná ni wọ́n jọ lọ, ó ṣe é ṣe kírú ìṣẹ̀lẹ̀ aburú tó ṣẹlẹ̀ yìí kó má ṣẹlẹ̀. Ìwọ ọkùnrin náà tó sì jẹ́ gbogbo ohun tó bá ń bẹ lábẹ́ síkẹ̀tì, gbogbo ohun tó ń bẹ lábẹ́ ìṣòkòtò obìnrin iná lójú tiẹ̀ máa ń ràn kọ́kọ́ mọ́. Pé àfi kí n débi ilé, àfi kí n débi ilé, ìdájọ́ ń bẹ lọ́run. Èmi fi ń dá a lójú pé gbogbo bọ́rọ̀ bá ṣe ń lọ lórí ìdájọ́ odógún àṣàbà eléyìí tó fipá bá ọmọ obìnrin Favour Agbo ọmọ 20 ọdún tó jẹ́ nursing student tó fipá bá a lò pọ̀, gbogbo ìdájọ́ ẹ̀ àti bọ́rọ̀ ìbá ṣe ń lọ bẹ́ẹ̀ náà la máa tẹ̀lé. Rọ́pọ̀pọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbìyànjú tẹ̀ ń láǹfààní láti máa ṣàtìlẹ́yìn fún wa
lórí ìkànnì yìí Ọlátẹ́jú TV ẹ máa like ẹ máa share ẹ máa comment ẹ sì rí pé ẹ subscribe bákan náà ẹ̀wẹ̀ ẹ tọ notification button yín lẹ̀ ẹ tẹ́lẹ̀ máa fi mọ gbogbo àwọn ìròyìn tàbá mú wá fún yín nígbà dé ìgbà títí ọjọ́ míì tá a tún máa pàdé rí àtayọ̀ lọ́ọ̀dẹ wa kọ́ọ̀dì tó ń fò lókè lókè mo sún mo sáyẹ̀nsì.